Lizzoozo, pẹ̀lẹ́ sister. Sórí ọ̀rọ̀ ìwọ àti Justice for Mohbad tó fẹ́ ganu sí, ṣùgbọ́n kí n ti sọ fún ẹ pé ìgbín ẹ̀ máa fẹnu gún yọ̀ last ni. And o tẹ̀ tí wàá ganu sí nìkan, o tún make a serious allegation by telling us that Ìbílẹ̀ àti Liam Ìbílẹ̀ ló bí Liam. Ṣé ọmọ kò ti ní issue pẹ̀lú Ìbílẹ̀ tẹ́lẹ̀ tẹ̀tí kóra yín dé court nísìnyí o tún fẹ́ ní issue pẹ̀lú Ọmọwùmí ò dẹ̀ gbádùn. She will always ṣe kíni, she will always win. That is one thing. Sórí ibẹ̀ yẹn kọ́ là ń lọ, but ó ní nǹkan kan tí mo ṣàkíyèsí lórí social media tó jẹ́ pé mò ń link ẹ̀ papọ̀ torí amọ̀ṣẹ́ ibi tó máa ń ṣe lórí social media. Ó dẹ̀ dàbí ẹni pé a ti ń figure àwọn tó ń bẹ́ẹ̀ ṣiṣẹ́ ibi lórí social media. First thing first, there was a show tí mo sọ pé òun rán àwọn èèyàn pé kó lọ máa bẹ Àrẹ̀jàn. You denied it. You said o lè bẹ́ẹ̀, kí ló fẹ́ bẹ́ẹ̀ fún Wàsíù ẹ̀ ní Àbújá ló wà, Ìlọrin ló wà, wherever it is you wà. But ó ní nǹkan kan tí mo rí, tí mo ti ẹ̀ rí, tó jáde tí mo rí. Ṣé mọ̀mọ́ jẹ́ lílì bẹ́ẹ̀ ni. Ó yẹ kó ti yé yín, mọ̀mọ́ tó ń yasó lórí live chat. Ló bá sọ kinní kan pé òun ò láìkí Àrẹ̀jàn. Ó nítorí pé òun ò láìkí ọkùnrin tó bá ti ń búlì obìnrin. First thing first, mọ̀mọ́. Mo ń bọ̀, mo máa link méjèèjì papọ̀. Ẹ jọ̀ọ́, Adédèjì tó wà nínú group yín tó sọ pé òun máa ná gbé bọ́dì nǹkan. Kì í ṣe inú group yín ló wà. Adédèjì tó ṣe oríṣiríṣi nonsense fún gbé bọ́dì ní gbogbo ìgbà yẹn. Àbáwọn ọmọ ewé ọkùnrin tó ń búlì àwọn obìnrin. Àbí ṣé àárín yín tẹ́ lọ ń gbé lẹ́gbàá mọ́ra, ẹ pagbomi yí mi ká gbogbo wọn tẹ́ ń gbé wọn mọ́ra. Nígbà tí ẹ fẹ́ gang fight, tẹ́ ń wéyàn tó máa bá yín jàjà ẹ̀yin àti Dorcas. Tẹ́ sọ pé kán lọ máa bẹ̀ wọ́n, kán dá yín mọ́mọ́ tọ́. Ọkùnrin kọ́ làwọn yẹn. Okay, ó ti yé mi. Bọ̀ kí ló wá dé tó yẹ pé ń sìn? Nígbà tí at the peak of Àrẹ̀jàn's career, nǹkan tó ń ṣe fún Lizzy lọ́wọ́lọ́wọ́ torí pé a tẹ̀ ti mọ̀ yín ná, ó ń jẹ́ kí Àrẹ̀jàn ní visibility tí ò ti ẹ̀ ní rí for a long time lórí social media. Kò bú, kò bájà. Ìyẹn ló ń ṣépè fún tọmọtọmọ, ìyẹn dẹ̀ ń dá lóhùn pẹ̀lú orin, ìyẹn dẹ̀ ń cash out. Kí ló dé tó jẹ́ pé téèyàn bá ti wà ní peak, ṣé understand, peak of something, ẹ̀yin máa jáde, ẹ̀yin máa sọ pé nǹkan tó ń ṣe yẹn ò dá o. Ìgbà yẹn lẹ máa ní problem pẹ̀lú ẹni yẹn torí pé visibility ẹni yẹn, you and Lizzy kò sí yàtọ̀. Mo ní at this point I feel like ẹ̀yin àti Lizzy ẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀ ni. Ṣé máa sọ pé ẹ̀rí bí Lizzy ṣe ń ṣépè fọmọ ẹ̀, ṣépè fún ìyàwó ẹ̀, ṣépè fún gbogbo wọn. Mọ̀. At the end of the day, kí lẹ sọ? Ẹni láìka kìíní tó bá ń sọ̀rọ̀ lórí social media. Kí ni tí who cares about what you like or you don't like? You didn't bully men on this social media. Bully ọba, bully ìjòyè, bully olórí, bully gbogbo wọn ni. And who give a fuck if you like or you don't like? Parọ́ máwọn èèyàn lórí social media yìí. When somebody is at the peak of something and you see that the attention or the visibility has shifted from you to that person on this social media, the next thing they máa bẹ̀rẹ̀ sí ń ṣe, ẹ máa bẹ̀rẹ̀ sí ń wá ọ̀nà láti pull ẹ̀ ń ṣe fọ́kùnrin, ẹ̀ ń ṣe fọ́bìnrin. The same thing they ṣe fún Dorcas. Ẹ rí bó ṣe ń dowó bo ọmọ yẹn. Now you came all together to shake it, to look for a way to pull her down, to tear her into pieces, so that owó tó ń dà fún Dorcas, wọ́n máa dà fún yín, but you miscalculated. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Ṣé rí ọ̀rọ̀ Dorcas yẹn another day, torí àwọn evidence kankan wà another time rather, ó tó gbé jáde tó jẹ́ pé bọ́dí ẹ̀ kọ́kọ́ béèrè nǹkan lọ́wọ́ yín. You want Àrẹ̀jàn to keep quiet for Ṣọlápé. Is Ṣọlápé paying you? Because at this point, it's possible. Because at this point, you are fighting anybody that single-handedly stand and face Ṣọlápé. This is one thing I want you to understand. Kí ló dé tó jẹ́ pé ìgbà tó ń lọ lu Alábìkẹ́ ni màmá ń bá Ìyábọ̀ jà.
Màmá mọ̀ pé Alábìkẹ́ àti Lizzy they are not friends. Ìyá yín mọ̀ pé Ìyábọ̀ àti Lizzy they are not friends. Why is she now fighting people that is having issues with Lizzy? If you are connecting the dots, you will understand what I'm saying. Why did she want to bring Iṣẹ́ Ìyábọ̀ down when she knows that this is exactly what Lizzy is trying to do? Ṣé kìí ṣe pé ìyá yín ti ń ṣiṣẹ́ fún Lizzy báyìí? If anybody is coming against Lizzy or coming for Lizzy, Momo will be sorry. Momo will be attacking the person. And for how long? You need Lizzy to stop attacking Momo. Make it make sense. Sherry bí tó dé, Ṣọlápé can do and undo. And ẹ dẹ̀ mọ̀ pé Momo yín dẹ̀ ní problem kan tó jẹ́ pé she's easily manipulated. Gbogbo ìjà gbé Lizzy tó ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta àti ìrí pátá yẹn dáadáa kò tí ì fojú kinní hàn dáadáa ni. But you know that something is just not right. Every person Momo is fighting is people that already have issues with Lizzy. Ìbílẹ̀, Alábìkẹ́, Dorcas, Ìyábọ̀, gbogbo wọn pátápátá that have issues with Lizzy. Everybody. What pattern is that telling us? Wípé Lizzy ti lọ manipulate ìyá yín Jẹ̀lílì. What pattern is that telling us? And I'm not even surprised or mi ò lè bẹ̀rí yín jẹ́ mọ̀mọ́. Because ẹ jẹ́ èèyàn kan tó jẹ́ pé money can buy you easily. Money can buy you, and Lizzy understand the assignment. Owó ló fi rà yín in the first place. Kí ló máa ṣẹlẹ̀ tó wò ní rà yín the second time? Ọjọ́ kan lẹ́kọ̀ọ́ máa dà fún gbogbo wa pé ẹ lọ kú tẹ bá fẹ́ kú ẹ̀ ń support Lizzy. We are getting there small small. We are getting there small small. Because if not that, are you blind or are you deaf for you to see the way Lizzy is destroying, tó fẹ́ destroy ni o, torí Ọlọ́run kì í gbà fún Arijan's life? Kí ni Lizzy ò gbé wá? Kí ni Lizzy ò gbé wá? Ó ní mo sọ pé àìsàn kan ló jẹ́ ń já ẹ̀yin àti Lizzy. You want to talk, you don't want somebody to reply you. It's not possible. Arijan ò bully Lizzy náà. Ó ń kọrin ni náà. Ẹ̀yin náà ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ kàn dá yín náà. Kí ló máa fà á tẹ́ máa sọ pé Arijan has no right to respond to Lizzy as how now? So kó máa gba gbogbo ẹ̀, kó máa gba gbogbo ẹ̀, kó máa parọ́ mọ́, kó máa ṣépè fáwọn ọmọ. So the problem now is the response of Arijan. Have you even sat yourself down and say that nǹkan tí Lizzy ṣe ò dáa? Tí gbogbo ayé bá kọrí síbí, Momo máa kọrí síbí ni. Sometimes wọ́n á wò pé ṣé orí wà lọ́pọlọ yín ṣá? Àbí bí a brain ṣá wà nù socket yẹn torí kò jọ. You are aiding Lizzy to be bullying people. And you are the victim. You are coming out to say that you don't like when men talk about women as how now? Sherry, I don't have a problem with you. I don't have. But ó ti ń yé wa ń sìn. Ibi tí nonsense Lizzy yẹn tó ti ń unfold. Arijan needs to be careful. Torí mo mọ̀ pé bí Momo ṣe wà yẹn, ó máa pè é. Mo mọ̀ pé bí Ṣọlápé ṣe wà yẹn, á ti pè ìyá ẹ̀ torí ìyá Ṣọlápé ni Momo. Wọ́n jọ ń ṣe èrè ni. Momo dẹ̀ rí á ti fi style lọ message ẹ̀ pé kó má ṣe nǹkan tó ń ṣe mọ́. How can you see somebody making money on social media, the same thing you are doing, and you are claiming people should not do it because this is a man? But come about here, go keep quiet. Well, no, the same pattern ló wà láàrin ẹ̀yin àti Lizzy. Ṣé ẹ̀yin ò kí ń gbé life àwọn ọba jáde ni? Olórí politician gbogbo wọn. The same problem náà ni. Tẹ́ máa ra àràbò fún wọn lórí social media. Tálẹ̀ ti báyé ẹ̀jẹ̀ lórí Tinubu ẹ̀ máa sọ fún wa pé Tinubu ti kú ni. Ẹ̀yin náà lẹ lọ kótókótó tẹ lọ sá sínú City Boy movement níbi tó ń pè yín sí. One thing tí mo fi máa ń bẹ̀rù yín ìyá ni pé
tẹ́ bá ti rí pé èèyàn ó ti ń gòkè bẹ́ẹ̀ ṣe máa jábọ́lẹ̀ máa wá ẹ̀yìn àti Ṣọlá pé kò sí yàtọ̀. Mo ní ibi tó dé yìí it is not kinní gan for me. I already believe that you are working for Ṣọlá pé tó bá ti ń ṣe rere ó mọ̀ ẹ́ kò mọ̀ ẹ́ o bó ṣe máa rí ẹbọ ló máa wá because she àkùkọ gàgàrà ni tí ò fẹ́ kí bí yẹn kọ bó ṣe máa rí ẹbọ ló máa wá. Ládùúgbò bóun àti Ìyábọ̀ ṣe ṣó yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn. Ládùúgbò bóun àti Ìbílẹ̀ ṣe vendor ṣó yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn. Ládùúgbò bóun àti Dorcas ṣe mo ṣe ń wo fídíò àwọn haters tó gbé ibi tí Dorcas sọ pé mama I'm making a promise I will not do this. Even my mom call me pé tẹ́ bá lè speak for me nírú time yìí àbíamọ ni. Àwọn èèyàn tó ń kún Lizzy lọ́wọ́ ni ẹ ń sọ pé kí ló dé tí Lizzy ò dákẹ́ kí ló dé tí àwọn gangan ló ń jẹ́ ní àríjẹ́ǹdì ìbàjẹ́ ni wọ́n. Àwọn ló ṣe bí ẹni pé nǹkan tí Lizzy ń ṣe ò dá irọ́ ni àwọn gangan ni ò fẹ́ kó tán torí wọ́n mọ̀ pé tí Lizzy bá stop lẹ́ni kò sí content fáwọn. So they will tell her to continue but lójú tiwa wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni pé they don't like it irọ́ ni. They enjoy what Lizzy is doing. In as much as not them don't ṣe sí now they will have a problem. Ìgbà tí Lizzy ń bully Ìbílẹ̀ ṣe ni mọ̀mọ́ sọ pé kó gbé lọ sí court mọ̀mọ́ gan ló fẹnu bà kéèsì máa yẹn jẹ́ ní court. Ìgbà tí Lizzy ń bully Ìbílẹ̀ ṣe ni màmá sọ pé kó gbé lọ court but tó bá ti jọ́dọ̀ yín ẹ máa sá court àwọn náà ló push Ìyábọ̀ Òjó kó gbé lọ sí court o but tí ò bá ti sí lọ́dọ̀ yín mọ́ ẹ máa sọ pé kò yẹ kán reply sí. Lizzy tó ń sọ pé gbogbo ọ̀tá ọmọ Àríjàn máa kú pé ó máa fojú sunkún ọ̀tá wọn. Ẹ̀yin ni kò bá sọ̀rọ̀ tó bá jẹ́ pé àwọn ọmọ títí náà bí lọ́ ń ṣẹ́rú èpè yẹn fún ẹ̀yin ò ní sọ̀rọ̀ ni. Mọ̀mọ́ jẹ́ líle ṣẹ́yìn ò ní sọ̀rọ̀ ni ẹ ti cast. Number 1 arógòbògò jẹ́ ni yín. Kò sí anybody tó wà lórí social media yìí tí ò ní ṣe yín pé kẹ lọ bá yé ẹ̀jẹ̀. Kò sí Alábìkẹ́ kékeré yẹn mọ̀ nǹkan tẹ́ sọ fún wa ni. Ìbílẹ̀ tó tún jẹ́ vendor tí ò sínú fracas ṣé ẹ̀ tún fún wa parọ́ fún wa pé EFCC ń wá. Àwa wí tán ẹ náà wí tán ẹ wá sọ pé ìbéèrè lẹ máa béèrè mọ̀mọ́ 2 months rèé tẹ́ tí ń béèrè the same question we are freaking tired. Ta ni bàbá bébì àbí kẹ́ṣẹ́ ò ṣẹ̀wọ̀n give us another content it's boring. Ó ní o máa reply wa tó bá ti dé kọ́tọ́kì tó bá ti ṣe bí o sọ pé tó bá ti parí birthday ló máa reply o ò ti parí birthday látijọ́ o ò ti padà there is nothing to say o mọ̀ pé o ti cast all rounder o mọ̀ pé iṣẹ́ ti jálẹ̀ lórí tó bá mú ẹ dáadáa Lizzy máa jáde. Ìwọ ìka yìí. Okay tí ẹ tún connect another thing ẹ jẹ́ tún gbé yín débẹ̀ ẹ jọ notice pé bí Ìbílẹ̀ ò ṣe polówó lọ́dọ̀ mọ̀mọ́ mọ́ tí ò san 30 million tán ní kó wá san fún polówó mi nǹkan tàǹtà ẹ rí pé gbà yẹn ni Lizzy gbé Ìbílẹ̀ tó ń máa jí ẹ̀ mọ́ Liam notice nígbà tí Ìbílẹ̀ ò polówó lọ́dọ̀ mọ̀mọ́ mọ́ kí ló wá jẹ́ pé coincidentally táìmù yẹn náà wá lọ subject ẹ̀ sí bàbá Liam lọ́dọ̀ àwọn Lizzy.
ẹ̀kọ́ ò tí fojú mímu hàn báyìí. Kí ló dé tó pé the same timeline kò ń change, kò ń overlaps. Wọ́n ní tó bá ti ń ṣèkà títí tí o máa fi kà ṣe rẹ̀ náà ni. Inú mọ̀mọ́ yín ń dùn ní nǹkan tí Lizzy ń ṣe fún ìbílẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Inú mọ̀mọ́ yín ń dùn because ìbílẹ̀ ò ṣe kí ni. So tí ìbílẹ̀ bá ń sanwó, wọn ò ní subject ẹ̀ sí bully lọ́dọ̀ àǹtí tibí. But tí ìbílẹ̀ ò bá ti sanwó mọ́, wọ́n máa subject ẹ̀ sí bully. Ta ló wá ń da social media rú? Ta ló ń da social media rú? Mo máa gbọ́mọ pa ẹ̀pẹ̀lẹ́ mà. Ṣé rí nǹkan ẹyọ kan tí mo fẹ́ kó yé yín ni pé kán dà jáde, kán ṣe kinní kan, kò sẹ́nibọ̀dì tó gàǹgé. Ẹ̀yin lẹ fẹ́ gàǹgé gẹ́ǹsì ọmọ ọlọ́mọ, àdẹ̀gbọ́mọ yẹn lẹ̀ lọ́wọ́ yín. Ẹ̀yin lẹ lọ kérò wá, má dúró yóò tẹ́ kó, kánrin ni, jó sórin. Àdẹ̀gbọ́mọ yẹn lẹ̀. Á jẹ́ pé mọ̀mọ́ àti Ṣọlá pé jọ ṣiṣẹ́ àti wèrè amẹ̀bọ àmúbọ́, wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ láti ṣe kíni, láti bring Dorcas down. Are you connecting it? Torí èmi náà sọ pé attack yẹn kì í ṣe lásán. Á jẹ́ pé wọ́n ti sanwó ẹ̀mí ọ̀tá Dorcas fún ìyá yín. Ó wá wá àwọn èèyàn, ó wá bí irú àlùjọ, ẹ mọ̀ pé yẹn náà àtijọ́ àti mo ló ń bá kiri àti amẹ̀bọ wọn kò light láti wá finish Dorcas. Ó lè jẹ́ àtọ̀dọ̀ Ṣọlá pé ló ti wá. Torí mọ̀mọ́ gbàbọ̀dé ju anything lọ. Láti end Dorcas, láti end group ẹ̀. Gbọ̀gbà tí kinní tíṣẹ́ máa jálè lórí. Ṣé ń connect àwọn pattern ni? Tẹ́ bá ń wo àwọn pattern, ẹ máa rí pé àjẹ́ké lánàá ọmọkúlé ni. Ta ni mo pàjẹ́ àná ló pọ̀ ọmọ jẹ́? Ẹ̀yin kan máa rí pé ó lọ fá o lórí social media yìí o. Àwọn ò tiẹ̀ blame Ṣọlá pé lọ títí because a ti mọ̀ wá Ṣọlá pé. But ṣekúṣẹyẹ ìyá yín àkùkọ gàgàrà yìí gangan. Fèní kú fọ̀lá dìde. Kí ló ń ṣẹlẹ̀ láàrin bí? Kí ló lè ṣẹlẹ̀? Àṣẹ torí ó ti gbowó ẹ̀yìn. Owó òun ló wá ń jẹ gbalé lórí ń sìn. Ó ti náwó ǹdán. Ó ti náwó ǹdán. Wọ́n tún ti lè sanwó ìbílẹ̀ fún. Àbí sí ìbílẹ̀ ò sanwó. Ẹ̀rí bó ṣe tọ́ sí ẹ̀ sáwọn yíta ìbílẹ̀. Òun ló initially òun ló dẹ̀ create yíta fún ìbílẹ̀. Torí jẹ́jẹ́ ìbílẹ̀ kan wà polówó ọjà ẹ̀. Òun ló bẹ̀rẹ̀ sí fẹnu já. Ìbílẹ̀ máa arrest ẹ. Ìbílẹ̀ máa gbé lọ court. Ìbílẹ̀ máa ṣe kíní. Ìbílẹ̀ máa ṣe wẹ́. Òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí drag, tó bẹ̀rẹ̀ sí pinch ìbílẹ̀ mọ́ Lizzy. Tó subject ìbílẹ̀ sí bully. Torí yàtọ̀ sí ìyá yín lórí social media yìí. Ṣé gbogbo èèyàn ló ń polówó? Ṣé Dorcas ò polówó ni? Ó ti dèèyàn mélòó tí Lizzy bully látọ̀dọ̀ Dorcas? Ó ti dèèyàn mélòó? Bọ̀dọ̀ mọ̀mọ́ yín náà ti ń bully èèyàn. Are you not connecting ni pé mọ̀mọ́ BPS ṣe wá ń gbà yẹn nìyẹn tí Lizzy bully ẹ̀. Ìbílẹ̀ tún ti dé ó tún bully ẹ̀. Are you not connecting ni pé mọ̀mọ́ gan ló ń ta àwọn fún kinní? All of a sudden, when ìbílẹ̀ refused to pay, now they drag him inside justice for Mohbad. Bí tí mo fẹ́ kẹ́ máa connect ẹ̀ ni. Wípé ṣe rí Ọlọ́run ti tú wọn láṣìírí, àṣírí wọn ò dẹ̀ ní bò láíláí. Advice mo fẹ́ sọ fún yín pé tí ìyá yìí bá ti wọnú DM ẹ, o ní kó o sọ, má dá lóhùn, olórí burúkú ni. Wọ́n máa fi ẹ́ parí iṣẹ́ ni.
the rate bí Arijan ṣe ń rí kíní sìn ó ti mọ̀ pé ó ti ń affect Lizzy kíní ó fẹ́ suppress Arijan so that Lizzy will continue to shine, and when Lizzy continue to shine and Arijan is no more talking, the attention will shift back to her and Lizzy. Momo tó lọ gang fight tó lọ pe àlùjọ tó lọ pe amẹ̀bọ tó pe àwọn kíní tó lọ gbá àwọn lẹ́gbàá mọ́ra torí pé ó fẹ́ destroy Dorcas, òun ló wá sọ pé àwọn èèyàn gang fight against you. Nobody gang against you. Nǹkan tó jẹ́ lójú ẹ̀. We stood against bullying. You gang against one person and we stood our ground. You are not going to possible. Ní fún ẹ láyè láti bà ayé ọmọ yẹn jẹ́. Now you are now twisting it where they are ganging against you. As thou now. The same you that came here that you are telling us that David Infinity wọ́n marry, wọ́n máa lù ẹ́ ni, wọ́n sọ pé wọ́n lù jáde ni, wọ́n tú ẹ̀ síta ni. Ìwọ ló wá sọ pé wọ́n gang fight against ẹ. Sometimes you máa ń sọ̀rọ̀, ṣó máa ń rọ̀rọ̀ tó máa ń sọ ṣá. You tó jẹ́ pé àgbà bully ni ẹ lórí social media. Ìwọ ló tún sọ pé wọ́n wá bully ẹ. Does it make sense? Make it make sense, Momo. Mo dẹ̀ rí àwọn ọmọ MHM mi ò ní fún yín ní audience lọ títí bọ̀ máa yín àwọn kankan. Gbogbo èèyàn ló mọ ibi tẹ́ stand sí nígbà tí ìjà ìbẹ̀rẹ̀ 2 months ago. You make it clear where you stand. Now, all of a sudden, you are now coming out to be, they should stop dragging on social media. Are you people okay? Were you not hating them? Now, you now want to turn into kini pe they want to kan jẹ́ kó gun omi, ogun wo ló máa mí. Tó bá jẹ́ pé gbogbo wa ṣe bí ẹ̀yin ṣe ṣe ni, wọ́n á ti finish ọmọ yẹn lẹ́ni. Wọ́n á ti finish Dorcas lẹ́ni. Were you not playing the show? Were you not happy? Were you not sharing? Were you not laughing? You made it clear from the start where you stand. Now, all of a sudden, it miscalculates. You will now twist it around. Can't you go lórí social media? Why are they always fighting on social media? Kó Sheila. Don't know. Like social media is not a toxic place. And you're drag Lizzy. Matter. Let it be known. Don't force anybody. What's on Facebook? The app is there. If you don't like it, you delete it. Àbí ìwọ gan kò sí nǹkan tó ṣe ìwọ àti Lizzy tẹ́jọ ṣe lórí social media ni. All of a sudden it's a toxic place. Ìgbà tó dẹ̀ fi Lizzy ilẹ̀ kò sí adúrú dragging tẹ́ drag for how many years? Nobody is innocent on this social media. Kẹ́kọ̀ọ́ sí lọ. Ìgbà tí kíní bẹ́ẹ̀ ṣe rò kò wá jẹ́ bẹ́ẹ̀. Ìwọ ò gbà bọ̀dẹ̀ fọ́rẹ̀ ẹ̀ ni fún Dorcas. Didn't you think that this is the end? Ṣe show fún Godfather ni. All of a sudden, they are making social media a toxic place. If you don't like it, leave the kitchen. About owó lórí social media. No weakening so. Láti jọ́ tó ti wà lórí Facebook, owó. Ìyẹn fẹ́ máa ṣe bí Jésù, kò sí Jésù lórí. Ẹ jẹ́ kí ó yé yín. Nobody is innocent. Kò sí Jésù, kò dẹ̀ sí peace. Bẹ́ẹ̀ ni war ni. Torí in as much as ọmọ yẹn jókòó jẹ́jẹ́ tiẹ̀, Dorcas was just by herself. Ẹ dẹ̀ ṣí ogun wá bánlé. You thought she was a weaker target. You thought she doesn't have anybody. You thought ìgbà tẹ́ ṣí ogun wá tẹ́ rí pé délé pé all of a sudden Momo is coming out to tell us that they are fighting against him. Nobody, she did not call anybody to fight her battle. And that is where you people made the mistake. Dorcas did not call anybody. Even she was shocked that a lot of people supported her. She never knew. Most of the people that support her, they are not even Odo Nation, but they stood at their ground. They say, kí lọmọdé yìí ṣe fún yín náà. Ẹ̀rí bẹ́ẹ̀ ṣe wá. Gbogbo yín kọ́ lẹ jápa ń sìn. Momo still repeating the same question. Momo, ẹ̀bá ìwò yín kẹ́ ẹjọ́ yẹn Lizzy. Ẹ̀bá ìwò yín ẹjọ́ máa ṣe orí burúkú papọ̀ ni. Kì í ṣe pé kíní. Ẹjọ́ máa ṣẹ̀sín papọ̀ ni. Ṣé rí pé a ti mú yín bẹ́yìn? Moving on from here. Làbí máa wọ̀ torí mo sọ fún yín pé at this point ó ti yé mi dáadáa ń sìn pé kò lè sọ pé kó fi Lizzy ilẹ̀ kó shock mi mọ́. Torí I already know. I've seen the pattern. I've seen your blueprint.
mo ti rí bẹ́ẹ̀ ṣe ń move funny. mo ti rí bẹ́ẹ̀ ṣe ń move funny. Lizzy ò lè stop torí mọ̀mọ́ gangan ló ń hate ẹ̀ lẹ́yìn. Ẹ máa gbọ́ tí ìyá yín máa sọ pé èpè tó ń ṣe yẹn inú wọn máa ń dùn ní àwọn láìkí ẹ̀ dáadáa nígbà tí ò ti ń ṣe ọmọ tiẹ̀ ló ń ṣépè fún. Notice ẹ má wọ̀rí má gbé yín débẹ̀ ẹlẹ́yà tẹ́mù ni always on point kò jẹ́ bó ṣe jẹ́ ẹjẹ́ àmọ́ lọ.